Ẹ ti rí mi ó tójọ́ mẹ́ta ṣùgbọ́n pé fẹ́lẹ́dùmarè mo ti padà dé. Mo padà dé sí ayọ̀ àtàlàáfíà, mo sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé mo bẹ́yìn náà láyọ̀ àtàlàáfíà. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀, Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. A máa ń rán alé tí ibi tá ti ń bọ̀, ibi tá dé àti ibi tá ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Kí ìtàn, àṣà àti ìṣe àti èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀. A sì pè ní Abinibi. So tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀, ẹ jẹ́ bá wa subscribe. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ ti máa ń wá tẹ́lẹ̀, ẹ jẹ́ bá mi like fídíò yìí. Àwọn ìbéèrè bíi 15 kan ti sùn lẹ̀, ó ju 15 lọ, ṣùgbọ́n 15 ni màá kàn máa dáhùn nínú Q&A yìí. Àwọn ni mo ti kọ 15 tí mo rí tó make sense ni mo ti kọ sórí fóònù mi yìí. So mo rí pé it's the best way láti fi padà sí orí ètò láti máa sọ oríṣiríṣi. Mo ní oríṣiríṣi research tí mo ti ṣe nígbà tí mi ṣe àwọn videos yìí ní eléyìí tí màá máa mú wá fún yín ní kòpẹ́kòpẹ́. Ara ẹ̀ ní pé ṣé Hausa Fúlàní ṣé àwọn náà pè wá ní Yorùbá ni. Mo ti ṣe research yìí tẹ́yìn náà sì máa rí òótọ́ with proof wípé Hausa Fúlàní wọn ní nǹkan kan ṣe pẹ̀lú Yorùbá. And mi lè sọ pé ìran Yorùbá sì kan náà máa ń pè ní Yorùbá, ṣùgbọ́n ẹ jẹ́ kó dìgbà náà nà. Most of my this thing mo ti máa ń lo àwọn ìwé series ní the New Universal Library 1959 náà ṣe àwọn ìwé, so 1956 òun ni wọ́n print àwọn ìwé yìí, so ó ní ó máa ń jẹ́ bí reference fún mi láti ṣe most of àwọn videos mi. Then lónìí ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo máa dáhùn ó ní ó sọ pé where did Yoruba people originate from? A ti ṣe fídíò rí nípa ìbéèrè yìí, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ àwọn nǹkan tí mo rí ní kòpẹ́kòpẹ́. Lórí ìbéèrè yìí, alákọ̀ọ́kọ́ ó ní pé tí Mùsùlùmí bá máa sọ̀rọ̀, wọ́n á ní Mecca tàbí Egypt ni Yorùbá ti wá. Bẹ́ẹ̀ sì ni tí Christian bá máa sọ̀rọ̀, wọ́n á ní Israel ni Yorùbá ti wá. Ṣùgbọ́n tẹ bá bi mí pé báwo mo ṣe mọ̀ yìí, àwọn méjèèjì ni wọ́n bí mi. Bàbá mi Muslim, ìyá mi Christian, so àwọn méjèèjì náà bí mi. Mo mọ bí àwọn méjèèjì ṣe máa ń ronú tó bá di ọ̀rọ̀ ẹ̀sìn, mo mọ̀ dáadáa. Ṣùgbọ́n ní èrò tèmi, ibi tí màá ti máa yọ pé Yorùbá ti wá ni nínú ẹsẹ̀ Ifá. Nǹkan tí Ifá sọ ni pé Ọbàtálá Elédùmarè rán kó wá dálé ayé, ṣùgbọ́n Odùduwà ló padà dálé ayé. Odùduwà sèré òun ni bàbá Yorùbá. So mo rò pé illustration kékeré ó ti dáhùn ìbéèrè yín nípa ibi tí Yorùbá ti wá. Ilé Ifẹ̀ ni Yorùbá ti wá, ibẹ̀ ni ojúmọ́ ti ń mọ́ wá. Nǹkan tí Odùfá sọ nìyẹn, òun náà sì ni a máa gbà bẹ́ẹ̀ lórí ìkànnì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó béèrè pé is Yoruba spoken in Brazil? No. Wọ́n sọ Yorùbá ní Brazil. Tẹ́ mọ̀ pé eléyìí máa dá oríṣiríṣi wàhálà sílẹ̀ torí àwọn èèyàn máa lọ Google ẹ̀. Nǹkan tí Google dẹ̀ máa sọ fún wọn torí IP wa òun ni pé yes Yorùbá, wọ́n sọ Yorùbá Brazil based on àwọn ọ̀pọ̀lọpọ̀ major news kí lorúkọ ẹ̀ nǹkan tí wọ́n sọ nìyẹn. Ṣùgbọ́n tí a bá fẹ́ tó bá jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ bẹ̀ gangan la fẹ́ gbọ́, irọ́ ni pé wọ́n sọ Yorùbá ní Brazil. Ẹ jẹ́ kí n dẹ̀ explain fún yín. Àwọn ìran Yorùbá wà ní Brazil lóòótọ́ tí population wọn ti over 50 million people tó sì jẹ́ ìran Yorùbá. Wọ́n wà ní Brazil lóòótọ́. Bẹ́ẹ̀ sì ni ní nǹkan bíi 400 years ago ni wọ́n kó wọn lẹ́rú lọ sí orílẹ̀-èdè Brazil láti lọ ṣe oko òrèké, láti lọ máa fi wọ́n dáko torí wọ́n san ogun dáadáa àwọn èèyàn ìgbà náà. Nígbà tí òwò ẹrú tán, àwọn ẹ̀yà yìí ò kúrò ní orílẹ̀-èdè Brazil. Bẹ́ẹ̀ sì ni wọ́n fi àṣà àti ìṣe àwọn baba ńlá baba wọn sílẹ̀, wọ́n sì ń ṣe àwọn àṣà náà. Àwọn àṣà náà sì wà ní orílẹ̀-èdè Brazil láti ìgbà náà títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìyẹn wà. Ṣùgbọ́n wọ́n máa ń sọ Yorùbá ẹyọ kọ̀ọ̀kan ní ibi tí wọ́n bá ti ń ṣe ní ojúbọ àwọn òrìṣà. Níbi ilé ìjọsìn tí a mọ̀ sí ilé ìṣẹ̀ṣe, wọ́n máa ń sọ àwọn Yorùbá ẹ̀, wọ́n máa ń kọrin àwọn Yorùbá ẹ̀, wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ níbẹ̀. Ṣùgbọ́n pé tẹ bá dé ta ẹ máa rí tí
èèyàn méjì tá máa kíra wọn pé bóò ni kújọ́ mẹ́ta rárá irú ẹ̀ ò ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Brazil nǹkan tí à ń try láti sọ nìyẹn ṣùgbọ́n wọ́n máa ń ṣe àdúrà ní Yorùbá wọ́n máa ń ṣe oríṣiríṣi ní èdè Yorùbá ní ilé ìjọsìn ìṣẹ̀ṣe nìkan ni wọ́n ti máa ń ṣe àwọn kinní Pọ́túgí gangan ní èdè wọn kì í sọ Yorùbá ní ojoojúmọ́ ní nǹkan bíi 200 years ago bẹ́ẹ̀ ni wọ́n ń sọ Yorùbá ẹ máa rí èèyàn méjì tó máa pàdé ara wọn tó máa kíra wọn pé ẹ kújọ́ mẹ́ta ṣùgbọ́n ní òde òní bí a ti ṣe ń sọ̀rọ̀ èdè Yorùbá ti parẹ́ ní orílẹ̀-èdè Brazil ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wọ́n ṣì ń gbìyànjú takuntakun láti kọ́ èdè yìí àti láti máa sọ mo mọ odidi dókítà kan tẹ́ pé ó gbọ́ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ aláwọ̀ dúdú ni mo ti interview ẹ̀ rí lórí ìkànnì bẹ́ẹ̀ sì ni líǹkì ẹ̀ máa wà níbí oríṣiríṣi ọmọ Brazil ni mo ti bá sọ̀rọ̀ tó di pé mo sọ ilé fún yín tó dẹ̀ jẹ́ pé ìran Yorùbá ni wọ́n àwọn náà sọ gbogbo nǹkan tí mò ń sọ ẹ̀ fún mi tẹ́ bá jẹ́ pé ẹ ti máa wo ìkànnì ti pẹ́ ẹ ti máa rí mo ti máa wọn kan wá bẹ̀ tó bá sì jẹ́ pé ẹ follow mi lórí Instagram ẹ follow wa at abinibihub náà ní Instagram at the same name tá à ń jẹ́ ń bì òun náà là ń jẹ́ lórí Instagram ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà Yorùbá láti oríṣiríṣi ìlú bíi 25 tó dẹ̀ jẹ́ pé ìran Yorùbá ni wọ́n ń tẹ̀lé wa lápọ̀ ń bẹ̀ we are about bíi 76,000 people lọ́wọ́lọ́wọ́ báyìí ní community yẹn so ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. What is the easiest way to learn Yoruba? Personally, ní èrò ti tèmi, mo rò pé èmi máa ń like kí n kọ́ nǹkan nípasẹ̀ àwòrán, fídíò. Okay, I think ẹni tó béèrè kíní kò gbọ́ Yorùbá ni. I think you should start watching videos about Yoruba tribe, the people, the culture, the language. It will help you a lot. And Nollywood is one of the easiest way to learn Yoruba. Thank you. Ìbéèrè kẹrin, why are Yoruba men called Yoruba demons? Ìbéèrè yìí ní agbára lọ́pọ̀lọpọ̀. Ṣé mọ̀ pé tí nǹkan bá rẹwà tó jẹ́ pé tó o bá ti tọ̀ wò o ò ní lè lọ mọ́ mo rò pé iye yìí náà fi máa mọ̀ pé èṣù lẹ́yìn èṣù ò kí ń ṣe demon pé Sátánì lẹ́yìn ara bì torí tó máa ti tọ́ wa wò àwa ọkùnrin ọmọ Yorùbá wọn kì í lè lọ mọ́ so mo rò pé ìdí ni ó mú Yorùbá demon wá ẹ jẹ́ ká skip sí ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún. How do you say I love you in Yoruba language? I love you in Yoruba language is mo nífẹ̀ẹ́, and if you want to extend it, you can say mo nífẹ̀ẹ́ tọkàntọkàn, which means your love is from the bottom of my heart. So that is how to say I love you in Yoruba language. Mo nífẹ̀ẹ́, and if you want to extend it, you can say mo nífẹ̀ẹ́ tọkàntọkàn. Let's take it again. Mo, M-O, ní, N-I, ìfẹ́. Love is ìfẹ́, and you is ẹ. I don't know how to, I know the linguistic will be in the comment section to explain that better. But for now, that's the only explanation. Okay, to the next question. Sí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà. Do the Yoruba have any special do's and don'ts? Yes. Àwọn ẹ̀yà Yorùbá a ní oríṣiríṣi ṣe àti má ṣe tó pọ̀ dáadáa. Ní eléyìí tó dà pé mo ti ṣe fídíò nípa ẹ̀ rí. Ó gùn mi ò lè sọ tán nínú fídíò yìí. Ṣùgbọ́n ara má ṣe tí mo mọ̀ tó kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ tí gbogbo ìran Yorùbá tó mọ̀ pé ọmọlúàbí lòun tó gbọ́dọ̀ mọ̀ ní ọpọlọ rẹ̀ òun ni pé ó gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àwọn òbí tó bí. Bẹ́ẹ̀ sì ni ara ṣíṣe tó kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ òun ni kọ́kọ́ bọ̀wọ̀ fún àwọn òbí tó bí. Bẹ́ẹ̀ sì ni ara má ṣe tó jẹ́ alákọ̀ọ́kọ́ ní ilẹ̀ Yorùbá òun ni pé you must not disrespect your parents. O gbọ́dọ̀ bú àwọn òbí rẹ, má ṣe ilẹ̀ Yorùbá ni. So ẹ jẹ́ ká tẹ̀síwájú sí ìbéèrè ẹlẹ́ẹ̀keje. How related are the Brazilians, Yorubas and the Nigerian Yorubas?
ó dàbí pé mo ti fẹ́ dáhùn ìbéèrè ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún yànnàná ilé fún yín. Ní nǹkan bíi 15th century àwọn òyìnbó wá wọ́n sì ṣe kí ni wọ́n wá kó àwọn baba ńlá baba wa lẹ́rú wọ́n kó wọn lọ sí orílẹ̀-èdè Brazil láti lọ máa fi wọ́n ṣe oko. Kò sí industry kankan ní ìgbà náà tó gidi ju iṣẹ́ àgbẹ̀ lọ ṣe sì mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ àwọn baba ńlá baba wa. Báyìí ni wọ́n ṣàṣe dé orílẹ̀-èdè Brazil. Kí wá ń ṣe ìran Yorùbá nìkan náà kó ní ìgbà náà ṣùgbọ́n tó máa sọ pé ìran kan tó kù ìran méjì tó kù ní orílẹ̀-èdè Brazil lọ́wọ́lọ́wọ́ báyìí tó wá láti ilẹ̀ adúláwọ̀ ní ìwádìí tèmi ìwádìí àmọ̀jìnlẹ̀ tèmi ìran alákọ̀ọ́kọ́ ni ìran Yorùbá. Population was about 50 million ní orílẹ̀-èdè Brazil lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ sì ni ìran ẹlẹ́ẹ̀kejì mo ti gbàgbé orúkọ tribe wọn ṣùgbọ́n Angola ni orílẹ̀-èdè Angola ni wọ́n ti wá. Portuguese dẹ̀ ni èdè wọn náà ní Angola. So Portuguese Angola àti Portuguese orílẹ̀-èdè Brazil ó ṣe kí ni ó ṣe rẹ́gí. So kò rílì sí ìyàtọ̀ nínú ìyẹn ṣùgbọ́n tó máa ń sọ pé ìran tó wá láti ibi ìran Yorùbá nìkan ló kù nínú gbogbo ìran pátá. Hausa wà nínú àwọn tó kó lẹ́rú, Igbo wà nínú àwọn tó kó lẹ́rú ní ìgbà náà. Àwọn ló kó wọn lẹ́rú nígbà náà. Àwọn èèyàn wa náà wà nínú àwọn tó kó wọn lẹ́rú ṣùgbọ́n àwọn tó kó ìran Yorùbá jù wọn ni ìran Fúlàní. Mo ti ṣe fídíò nípa wọn so ẹ lè wò. Ìbéèrè keje ìbéèrè kẹjọ ó sọ pé what is the right way to say happy birthday in Yoruba? Happy birthday in Yoruba is very simple, but we have it in two forms because in Yoruba language respect is very important. Let me say it again. Respect is really important in Yoruba. If someone is older than you and you want to wish the person happy birthday, you say ẹ kú ọjọ́ ìbí. Listen, no, the first word is ẹ. The first word here is ẹ, which stands for respect in Yoruba language. Ẹ kú ọjọ́ ìbí. But if the person is your peer group or you are older than the person, you can say ó kú ọjọ́ ìbí. I hope you understand that. Moving forward, question number 9, ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn-án. Can we unite the Igbos and the Yorubas in Nigeria? Okay. Kedu? I don't think the Yorubas has any negative mind against the Igbos, but they should stop that negative mind towards the Yorubas. Like my platform is for people that really wants to know what the culture, Yoruba culture is all about. I don't think I've mentioned any tribe or say anything negative about any tribe on this platform, but they will never stop coming to my comment section to write trash. So you guys should do it. Stay away from our culture. We are only trying to promote ourselves and we have no issue with you guys. Stay away from us. Thank you. Moving forward. Question number 10. How many people worldwide speak Yoruba language? Wọ́n pọ̀ bàjẹ́. Like I said, ní Brazil nìkan, we have over a population of 50 million people that are Yoruba descendants. But mo lè fọwọ́ gbáyà pé èèyàn tó ń sọ Yorùbá dáadáa tó gbọ́n tánú wọ́n lè má ju 100 sí 500 lọ. Ṣùgbọ́n àwọn tó ń ṣe ẹ̀sìn Ifá, yes, tó ń ṣe ìṣẹ̀ṣe, gbogbo 50 million yẹn ni mo ní ìgbàgbọ́ pé wọ́n ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe. So gbogbo wọn dẹ̀ ni wọ́n máa ń ṣe àṣẹ. In fact, mo ní wọn dáadáa lórí kí lorúkọ rẹ̀ tó bá send a hi tó bá ti dá wọn lóhùn pé I'm fine and you, àṣẹ náà máa sọ fún yín next. So watch it out. Nǹkan tí mo kàn ra sọ fún yín. So and àṣẹ is a Yoruba word and it's not only Brazil nìkan. Mo ti ṣe fídíò rí nípa 10 countries tí wọ́n ti ń sọ Yorùbá, but now
mo tún ti upgrade màá tún sọ 15 countries fún yín màá sọ history bọ́n yẹ bẹ̀rẹ̀ sí sọ Yorùbá and ẹ má jẹ́ n parọ́ fún yín population tó jẹ́ ìran Yorùbá wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀ ju 40 million tí àkọọ́lẹ̀ sọ wípé wọ́n ń sọ Yorùbá lọ ní orílẹ̀-èdè Nàìjíríà ní Ghana ní everywhere so population èèyàn tó ń sọ Yorùbá mo máa approximate wọn sí 500 million ẹ jẹ́ ká tẹ̀síwájú sí question 11. What is the difference between Hausa, Yoruba and Igbo culture? Eléyìí fún mi láti dáhùn ṣùgbọ́n màá gbìyànjú láti dáhùn yín náà. Ìbéèrè ní èrò tèmi and I stand to be corrected tó bá yẹ pé mo wrong. Ní èrò tèmi ò rò pé Hausa ní culture kankan torí pé mo ní ìgbàgbọ́ pé early stage Hausa ní ìgbà tó yẹ kí wọ́n fi máa practice culture wọn ni wọ́n fi bẹ̀rẹ̀ Islamic culture and mo believe pé Islamic culture ní culture Hausa then Igbo wọ́n ti wà well westernized Yoruba our culture is still is shaking. Mo sọ nínú fídíò kan náà àwọn fídíò mi sometimes ago pé àjọ UNESCO sọ pé 30 major languages 30 minor languages ó ti parẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà pé within the next 2030 which is about 6 years from now pé another 30 náà máa tún 30 major languages náà máa parẹ́. Ní èrò tèmi mi ò rò pé Hausa lè parẹ́ torí despite pé wọ́n ṣe Islamic wọn fa Hausa wọn lẹ̀. Mi ò sì rò pé Yorùbá lè parẹ́ torí yàtọ̀ sékòó nìkan ní bóyá official language wọ́n fẹ́ jẹ́ English but ní àwọn ibi tó kù bí Ìbàdàn, Èkìtì, Yorùbá làwa ń sọ àwọn òfin Yorùbá ṣeré. Ìbàdàn lèmi ti wá bẹ́ẹ̀ sì ni Yorùbá ní official language wa ní Ìbàdàn. Moving forward. How do I say goodbye in Yoruba? Ọmọkùnrin kan mi mọ̀ bóyá mọ̀ lórí Instagram wọ́n pè ní Wàṣeré explain ni pé goodbye kò sí nínú èdè Yorùbá pé kò kí ń ṣe èdè Yorùbá ní eléyìí tó ṣe tó yànnàná ẹ̀ dáadáa ṣùgbọ́n bí a ti máa ń sọ but in Yoruba language we say ó dàbọ̀. There's no respect in goodbye so don't say ẹ dàbọ̀. No, it's not like that. It is ó dàbọ̀. So that says goodbye in Yoruba language. Moving forward, question number 13. Is Santeria and Yoruba the same thing? If not, what's the difference? Ibi tá ń lọ gangan lélẹ̀. Ṣé rántí ìtàn Brazil tí mo kàn ra yànnàná fún yín? Bẹ́ẹ̀ náà ni ìtàn Santeria ṣe rí. Santeria jẹ́ ẹ̀sìn wọn tó dàbí ẹ̀sìn Ifá ní orílẹ̀-èdè Cuba. Wọ́n ní wọ́n ti ń ṣe Santeria. Reason tí wọ́n á fi ń pè ní Santeria wọ́n ń pe àwọn ẹ̀yà tó ń ṣe Santeria yẹn ní Lukumi nílé tó wá láti inú ọ̀rọ̀ tá a mọ̀ sí Olúkúnmi tó máa ń sọ ní Ìjẹ̀bú àti àwọn apá ibì kan ní ilẹ̀ Yorùbá tó túmọ̀ sí pé ọ̀rẹ́ mi wọ́n ní Lukumi ní orúkọ àwọn èèyàn tó ń ṣe ẹ̀sìn Santeria. Báwo wá ni ẹ̀sìn Santeria ṣe wọlé? Bí ẹ̀sìn Santeria ṣe wọlé ni pé àwọn ọ̀gá wọn nífẹ̀ẹ́ sí kó máa bọ òrìṣà nítorí pé wọ́n fi òrìṣà pa wọ́n fi òrìṣà ṣe àwọn ọ̀gá wọn ní ìjàmbá. Wọ́n wá ní kí wọ́n dẹ́kun láti máa bọ òrìṣà ní ìgbà náà pé Catholic ò ní kí wọ́n máa ṣe ní ìgbà náà. Báyìí ni àwọn ìran Yorùbá yìí wọ́n wá mú Yorùbá wọ́n wá gbé pamọ́ ṣùgbọ́n káwọn ọ̀gá wọn má bàa ká wọn pé wọ́n gbé pamọ́ ni wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ orúkọ àwọn òrìṣà Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí yí padà sí orúkọ òrìṣà orúkọ àwọn saint Catholic bíi Saint Mary, Holy Mary, Mother of Jesus. Wọ́n bẹ̀rẹ̀ sí pè ní Ọ̀ṣun, wọ́n bẹ̀rẹ̀ sí pè Peter, wọ́n bẹ̀rẹ̀ sí pè ní Ògún, wọ́n bẹ̀rẹ̀ sí pè Saint Barbara ní Ṣàngó
báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀. So àwọn ọ̀gá wọn tó wá rí wọn tó gbé ère Peter síwájú tó wá ń pe Ògún olùpẹ̀ understand tó ń pe Ṣàngó tó ń pe Ọ̀ṣun àwọn yẹn ló wá rí wọn náà wá sọ ẹ̀sìn wọn tí wọ́n ń ṣe ní Santeria. Báyìí ni ọ̀rọ̀ Santeria ṣe jẹ́, ṣùgbọ́n gbogbo nǹkan tó máa ń ṣe ní Santeria títí dè ní ọ̀rọ̀ nǹkan tó wá láti inú Ifá òun náà ni wọ́n máa ń ṣe ní Santeria títí dè ní. Bẹ́ẹ̀ sì ni ẹ sì máa rí wọn tó máa gbé ère àwọn Catholic saints bíi ère Mary, ère Peter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí iwájú wọn láti máa ṣe àwọn ẹ̀sìn yìí. Moving forward. How widely is Yoruba spoken in Lagos? Hey! Basically, mi ò rò pé mo mọ population Lagos State, but I can tell you, Yoruba is not their official language. Ma parí video, you know what I love. So, I have a lot here. Okay. Yoruba ò kìí ṣe official language wọn ní Brazil. Yoruba ò kìí ṣe official language wọn ní Èkó. Mo ní ilé tí mo rò pé ní èrò tèmi àwọn kankan wà tí mo rò pé a ní ìdá ti dẹ́kun ní ilẹ̀ Yorùbá. Ara àwọn nǹkan tí mo rò pé ó yẹ ká dẹ́kun òun náà ni pé láti máa sọ àwọn ìlú wa ní nicknames, especially Èkó, Lagos State, especially Èkó, láti máa sọ wọ́n ní nickname bíi Lasgidi. I don't know what Lasgidi means. Mi ò mọ̀ túmọ̀, mi mọ̀ nǹkan tí Lasgidi mean, mi ò really mọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ṣọ́ra wa láti máa sọ àwọn orúkọ yìí, láti máa sọ àwọn ìlú wa ní àwọn nicknames yìí, because torí bóyá a bẹ̀rẹ̀ sí ń pè ní orúkọ kan nísìn, tó bá di ọjọ́ iwájú bíi next 50 years orúkọ yìí ti gbalẹ̀ dáadáa, àwọn ẹ̀yà kan kàn jáde ni wọ́n kàn sọ pé kíní ìtumọ̀ kan tó mì lọ́dọ̀ àwọn leléyìí, wọn sì ní mọ̀ pé nickname ní ìtumọ̀ orúkọ yẹn. So ìyẹn ni mo rò pé ó wà very important tí mo fẹ́ sọ ní part yìí. Tó bá yé yín inú mi á dùn gidi gan. Mi mọ̀ mo lè explain ẹ̀, but mo rò pé mo ti ṣe justice láti explain ẹ̀. And ìbéèrè tó kọ́yìn ó ní, is it true that Yoruba are descendants of the pre-dynastic and dynastic Egyptians? If not, what are the origins of the Yoruba? Wàhálà ọ̀rọ̀ Egypt náà ni. Èmi believe pé propaganda àwa Muslim, mo believe pé propaganda àwa Muslim ni pé Yoruba wá láti Egypt. Kò ń ṣe, of course migration lè wà, because there's something called Sahara trade in the 15th century. Of course migration lè wà. Nǹkan pè nǹkan kan ní Sahara trade ní 15th century, níbi tí àwọn tó wà ní apá òkè ọya Africa tí wọ́n á kó nǹkan tí wọ́n ní ń bẹ̀ wá bí aṣọ, bí ràkúnmí, bí ẹṣin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n á kó wá sí apá West Africa wá ń bè, tí wọ́n máa trade ẹ̀ fún iyọ̀. Àwa ní iyọ̀ ní ìgbà yẹn, okay, àwọn náà ní iyọ̀, wọ́n máa trade ẹ̀ fún àwọn nǹkan tí wọ́n ní. Lára àwọn nǹkan tó máa fi ń trade nígbà yẹn ẹrú gbogbo ẹ̀ ní eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà tó wá láti Mali nígbà yẹn tí wọ́n settle sí ọ̀dọ̀ wa. Àwọn kan wá láti Egypt, àwọn kan wá láti Morocco, Algeria, gbogbo ibẹ̀ yẹn ni wọ́n wá, tí àwọn kan náà settle down sí ibi báyìí. Yes, migration wọn lè wà, ṣùgbọ́n kò ń ṣe ibi tí Yorùbá ti wá nìyẹn. Ibi tí Yorùbá ti wá is Ilé Ifẹ̀. Ẹ wo, kò ní ju báyìí lọ lónìí. Orúkọ tèmi ni Joe Adétọ́nà. Mo sì fẹ́ sọ fún yín pé Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. A máa ń ran wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Kí ìtàn, àṣà àti ìṣe Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀, a sì pè ní
Abinibi. So tó bá jẹ́ pé ìgbà kan yín lélẹ̀ ẹ ṣe kí ni ẹ bá mi subscribe tẹ́ dẹ̀ enjoy content yìí ẹ bá mi subscribe ẹ dẹ̀ like video yẹn ẹ share ẹ̀ ó wà very important. So ó ní èdè àṣà àti ìṣe Yorùbá fi máa tẹ̀síwájú sí i. So ǹjẹ́ kó tó dìgbà míì ẹ má gbàgbé láti like ara yín ó dàbọ̀.